gbogbo àwọn tó ń fẹ́ tiwa ọlọ́run bá wà fẹ́ tiwọn wọ́n lè kọ́ mi àbá tó bá ń wá kọ́ mi àárín ọmọ máa rò pé sọnù yóò ṣe bí ọmọ yàrá òbí o ṣẹ wá láwọn tó ń bínú wa oúnjẹ ọmọ àwọn tó ń bínú wa tí ó tẹ̀sí ohun tí a ṣe fún ó kàn ṣàbínú wa ọlọ́run fọwọ́ lẹ́nu lójú tí wọ́n ọlọ́run ọba àwọn dùnnú àwọn ọ̀tá ń ronú pé wá jẹ́ yá bínú ẹni ìyá kìlá ìlà akùlá ìlà alára pé congratulations ìlà ńlá ìlà ìlà ajámọ́ ìyàmọ́ ẹ bá mi kó ń jẹ ọmọ ìlà ńlá ìlà congratulations àjírí tiwa nù alára pé congratulations ọmọ ìlà kún fàyà kùnú ọmọ Òṣòyẹmí kún fàyà kùnú akùlà ìlà afa ló bí mi ó tó mi ní parí láyé bẹ́ẹ̀ni ọlọ́run ló tọ́ mi àló tó mi ní ọ̀ràn gidi adélé ló abówó bá ṣe délé ọlọ́rọ̀ tàbọ́lá tẹ̀lé mi kárẹ́lé wa ayé àfa onímọ̀ òlẹ́lẹ́gbẹ́ àbọ́láwo ló tọ́lá Kùránì kò sí ẹ̀ lọ́lọ́run ẹwà àwọn ìyàwó àfa àbọ̀ ti ṣe ń dọ́lá ìyàwó alájà Mọ́nsúrátù Àbíkẹ́ ọlá ìtọ́kùn báyà kùnú Òṣòyẹmí ẹ̀wò bá ti ṣe ń dọ́lá wọ́n ń dọ́lá mímọ́ ọlá mímọ́ ni wọ́n ń rí dá ìyàwó Àsùnkẹ́ ọlá Àsùnkẹ́ òkì aya Ìjàní Sírúlì Mákìtúmí Àsùnkẹ́ ẹwà pèkì ọlá ẹ̀wò bá ti ṣe ń dán nínú ọlá ẹ̀yin tẹ́lẹ̀ fàáfà ẹwà yan ìyàwó ọ̀gá wa àmọ́ ti ṣe ń dọ́lá kìlẹ̀ bábí tẹ́ ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́ bábí tẹ́ ṣe àkìlẹ̀ bá sùn tẹ́ ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́ bá sùn tẹ́ ṣe àkìlẹ̀ bá pé tẹ́ ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́ bá pé tẹ́ ṣe Àlàó kìlẹ̀ bá tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́ bá tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́ bá tún ṣe tẹ̀fí ṣe tẹ̀ṣe tẹ̀ṣe tàtàjì tẹ̀fí lùlù kókó. Àsùnkẹ́ àlòkùnrin ká ló ń tọ́ onífẹ́ ń tó dùn kálẹ̀ ìkó tó dára ó bàjẹ́ o ló ṣe ìyá àmọ́ ìmọ̀ṣẹ́ yíyọ lọ. àmọ́ kò lè wó bílé aláwọ̀ mi ò lè wó alára akéwú agbára lọ́lọ́run kò ní gbogbo láéláé ọ̀tá ẹja mi níbi kó bàjẹ́ kò. Àbíkẹ́ Adé tábàrà wí tẹ́wà sọ pé ògbọ́ ojú yín abó tó bá ti gbé iṣẹ́ ọwọ́ yín. Òṣòyẹmí kọ́ ló ń dákó mọ́ padà lẹ́yìn wa. Àsùnkẹ́ ọlá kọ́ ló ń dákó mọ́ padà lẹ́yìn wa. Bàbá Àjàní kọ́ ló ń dákó mọ́ padà lẹ́yìn wa. Òṣòyẹmí kọ́ ló ń dákó mọ́ padà lẹ́yìn wa. Kò bá kùnú kọ́ ló ń dákó mọ́ padà lẹ́yìn wa. Òṣòyẹmí ọlọ́run dákó mọ́ padà lẹ́yìn wa. Oúnjẹ ọmọ ọlọ́run dákó mọ́ padà lẹ́yìn wa. Alájà Arọ́bátù ọlọ́run dákó mọ́ padà lẹ́yìn wa. Alájà Arọ́bá ọlọ́run dákó mọ́ padà lẹ́yìn wa. Ó yá sọ pé Sírúlì Mákìtúmí ọlọ́run ló ṣẹ̀yìn lọ́lọ́lá ọgbọ́n kọ́kọ́ kì í ṣe ète àánú ọlọ́run lẹ́ kúkú rí. Sírúlì Mákìtúmí ọlọ́run ló ṣẹ̀yìn lọ́lọ́lá ọgbọ́n kọ́kọ́ kì í ṣe ète àánú ọlọ́run lẹ́ kúkú rí. Òṣòyẹmí tọ́lọ́run bá ṣètò ọlọ́fẹ́rú oríṣiríṣi láyé máa ń wí
wọ́n lé ní tọ̀hún ó ṣẹ́ṣó àbí kọ́ dáhùn kan ló gbájú èyí báyọ̀ ní káyé wí èyí yóò bá wù ní káyé wí ó tún máa gbé ògbóyin dájú sírù ní mọ́kítù mi ó dára ṣáà ni wọ́n fi ń pẹ́ gan àánú ọlọ́run mi tó mú wa sírù ní mọ́kítù ó ṣe yẹ mí alájà àbíkẹ́ àánú ọlọ́run ó yá sọ pé kùn fàyà kùnù lolúwa mi bí gbà yẹrọ kùn fàyà kùnù lolúwa mi bí gbà yẹrọ ó dá sọ́mọ̀ lára kùn fàyà kùn ó dá ilẹ̀ lára kùn fàyà kùn ó dé níyàn lára kùn fàyà kùnù ọ̀la kún fàyà kùnù bọ̀rọ̀ mi ṣe ẹ sọ́dọ̀rí kún fàyà kùnù bàbá òṣèré mi kún fàyà kùnù aya rẹ̀ ó dá sánmọ̀ lára kún fàyà ó jẹ ọmọ ó dá ilẹ̀ lára kún fàyà kùnù ọ̀la kún fàyà kùnù. Alájà Àbíkẹ́ fọ̀rọ̀ ìṣèyànú alájà Mọ́ríyámọ̀ fọ̀rọ̀ alájà Mídátù Gàzálì fọ̀rọ̀ alára kéwú bàbá ọlọ́dún ọ̀la kún fàyà kùnù ó yá sọ pé ọlọ́run máa má jẹ́ rágó. Ọlọ́run máa má jẹ́ rágó. Ọlọ́run máa má jẹ́ rágó. Sọ pé ọlọ́run máa má jẹ́ táwọ́ náà. 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 Alára kéwùkùn báyà kùnà ọlọ́run. máa má jẹ́ táwọ́ náà. Alára kéwùkùn báyà kùnà. Ọlọ́run máa má jẹ́ táwọ́ náà. Alára kéwùkùn báyà kùnà. Ọlọ́run máa má jẹ́ táwọ́ náà. Àfihàn dúpẹ́ fàlàhùsà ti ìbùkà wọn àwọn ọ̀tá oore mo ti ṣiṣẹ́ kí n tó máa gbádùn bàbá wọn. Alára kéwú àpò ọdún lónìí o Ajíkà Sálì Àkànní. Ajíkà Sálì Àkànní ọkọ Àmídátù láyé Àríkẹ́ Adé. Bàbá Rọ̀hímátù bàbá Umoru Fárúkù Àkànní Adé. Alájà Àbíkẹ́ kún fàyà kùnú mi òṣèré ní o àfi ẹdú bàbá aláhùsà ti ìbùkà wọn. Àwọn ọ̀tá rẹ̀ mo ti jẹ́ kí n tó máa gbádùn. bàbá wọn. Bọ̀rọ̀ ayé mi ṣe ń lọlé tó mọ́ mọ́ lóore ẹni ọdún mọ́ nínú ayé máa pọ̀ bùkà wọn. Torí káwáyé láyé nítumọ̀ nídùnnú wọn. Nípa Ọlọ́run fàyè mi dára ládọ̀rẹ́ wọn. Wọ́n fẹ́ pé má ní ṣe ló tún kọ́ àjọká wọn. Mo ṣe Ọlọ́run tó fàyè mi hàn. Torí káwáyé kí a má jèrè lérò wọn. Ọ̀nà tí sí ọ̀nà mi ti dà ayẹyẹ wọn. Ẹ jẹ́ ká dúpẹ́ fàlàhùsà ti àwọn ọ̀tá rẹ̀. Mo ti ti jẹ́ kí n tó máa gbádùn bàbá wọn. Alájà ní àlìfà ṣe ẹ má ṣe wálẹ̀ mọ́. Alájà ní àlìfà tẹ́wọ́ ṣe òkun mọ́. Ọkọ̀ àsùnkẹ́ alájà ní àlìfà ọkọ̀ àsùnkẹ́ ajá ìṣà ọkọ̀ àpèkẹ́ ajá ìṣà ẹ má ṣe òkun mọ́. Sọ́lí àlà Muhammad tọ́ra Àríkẹ́ Adé ayàwí àgbà ajíyá amọ̀dàmí Àríkẹ́ o Àríkẹ́ orí ọ̀la Sọ́lí àlà Muhammad tọ́ra Sọ́lí àlà Muhammad Yasin ànábì tá orí tá ìjẹ̀rán ẹ̀ Sọ́lí àlà ó ti yá Sọ́lí àlà Muhammad tọ́ra Sọ́lí àlà Muhammad Yasin ànábì tá orí tá ìjẹ̀rán ẹ̀ Sọ́lí àlà Muhammad.
alájà Mọ̀súrà ló ní sọ pé àríkẹ́dá lọ́mọ kò lábùkù kan. àríkẹ́ ọlá ó dá lọ́mọ kò lábùkù kan. ayé amọ́dà àwíyé àgbà o àríkẹ́dá àríkẹ́dá lọ́mọ kò lábùkù kan. Àmídátúláì àríkẹ́ adé àríkẹ́ làwọn méjèèjì ń jẹ́ wọ́n dára lọ́mọ kò lábùkù kan. Àmídátúláì àyàgá Sálímì o àríkẹ́dá àríkẹ́dá lọ́mọ kò lábùkù kan. ìmọ̀lẹ̀ rẹ̀ o ìmọ̀lẹ̀ rẹ̀ ìmọ̀lẹ̀ tó fún Mùsá ìmọ̀lẹ̀ tó fún Mùsá ìmọ̀lẹ̀ tó fún Ìsá. ìmọ̀lẹ̀ tó fún Ìsá. Àjàbíkẹ́ ìmọ̀lẹ̀ tó fún ọmọ aláwa fi sínú ayé mi. ìmọ̀lẹ̀ tó fún ọmọ aláwa fi sínú ayé mi. Àjìgàsá àbágbó mi ó ti rọ̀ mí láṣọ yìí ó ti rọ̀ mí láṣọ ẹ̀yẹ. aṣọ àpọ́nlé tó bá dá fún mi kò tá máa fàyà mọ́ mi dára ó ti rọ̀ mí láṣọ yìí ó ti rọ̀ mí láṣọ ẹ̀yẹ. aṣọ àpọ́nlé tó bá dá fún mi kò tá máa fàyà mọ́ mi dára. aláwọ̀ tó wà aláwọ̀ fọwọ́ gbà nà láwọ̀ fi ṣàjọ fún ẹ. Ajiri Díwánà láì alára kéwù rọ́bà náà ti iná làwọn fi ṣàdúrà fún ẹ. gbogbo àwọn olóore wa onísábàbí ayọ̀ nínú ayé wa látòrí Sheikh Sulaimon Òṣòyẹmí kún fáyà kú Àyìnlá dé bàbá bọ́lá òun lè tó fi sọ wá dolóríire kún fáyà kùnú Òṣòyẹmí bàbá tó rògbò tí èdè bò mọ́lẹ̀ ẹ ṣeun gan ni. Kún fáyà kùnú lẹ́fí ń jagun gbígbàdúrà ni o ọgbọ́n kò gùn kan kún fáyà kùnú là ń jẹ ọ̀là kún fáyà kùnú là ń jẹ ọ̀là bàbá wa lájí àgbà ọ̀là tájù ìlíyà dábí Fọdílátù Sùlẹ́mán Òṣòyẹmí kún fáyà kùnú kẹ́mẹ́ parẹ́ máyé àlékún gbígbàdúrà kọ́lọ́n kó ṣe fún bàbá wa ọ̀là bàbá wa IB Mahmood akéwkéwé àlékún kún fáyà kùnú àlékún gbígbàdúrà kọ́lọ́n ṣe fún bàbá Bàmí Àjàní Sírù Lẹ́mọ́kítúmí bàbá Àlífà Àgbẹ̀sìnga kún fáyà kùnú àtúmọ̀ dára sí ni ẹ ò ní rí ìjákulẹ̀ mọ́ láéláé ẹ ò ní rá padà sí aburú bàbá Sírù Lẹ́mọ́kítúmí olóore wa ní ẹ̀yìn lolúwa fi hàn ẹ́ kún fáyà kùnú lolúwa fi hàn ọ́ ẹ̀yin lolúwa fi hàn ẹ̀yin lolúwa fi hàn ká ṣàdúrà kó gbà lọ́wọ́ kan kún fáyà kùnú ẹ̀yin lolúwa fi hàn ẹ̀yin lolúwa fi hàn ká ṣàdúrà kó gbà lọ́wọ́ kan kún fáyà kùnú. ìṣòro kí ló ní òye tọ́lọ́run ò ní solution yẹn náà kò sí kó tún lè sí òye ibo lọ́lọ́run gbé nínú sọ̀yẹ̀ sí kò sí kò tún lè sí òye ibo lọ́lọ́run gbé solution yẹn sí tójú náà kúrí à ń lọ gbogbo àwòsàn ló wà nínú rẹ̀ táwọn la fi kúrí àwọn tójú Ànábì Muhammadu lọ bàbá Òṣòyẹmí kún fáyà kùnú àwa ò bá Muhammadu láyé. Ó dùn mí òye Ọpẹ́yẹmí ó dùn mí òwà Ọlọ́run ọba ti ṣàánú wa àròlé Muhammadu ló rán wa Òṣòyẹmí kún fáyà kùnú ló ń jẹ́ Àyìnládé kún fáyà kùnú ló ń jẹ́ àwọn lọ́lọ́run ṣáfi ṣàánú wa àròlé Muhammadu rẹ̀ àròlé Muhammadu rẹ̀ Òṣòyẹmí kún fáyà kùnú kún fáyà kùnú ẹ̀yin lolúwa fi hàn ẹ̀yin lolúwa fi hàn kó gbà lọ́kọ̀ kún fáyà aláàkẹ́ aláwọ̀ fáyà gbà náà làwọn fi ṣàdúrà fún ẹ rọ́bà náà àti iná làwọn fi ṣàdúrà fún ẹ aláàkẹ́ fi dùn ní àṣànà tán làwọn fi ṣàdúrà fún ẹ ẹ jẹ́ ká jọ pé aláwọ̀ mọ̀ràn gbà náà àti iná fi dùn ní àṣànà.
hasanatan wa fil akhirati hasanatan wa qina